jẹ́ ń fà ẹ́ lọ́wọ́ dání ká jọ rìnrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání kémi tìyẹ ká jọ rìnrìn àjò. Ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Torí lálábàáròkè ó ń bọ̀ nílẹ̀ dandan, ṣùgbọ́n lábẹ́ bó ti ń kórí. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Nígbà ìpọ́njú ó, nígbà ìṣòro, nígbà ìbànújẹ́. Ewu ọ̀rọ̀ yín gbogbo ò yé mi mọ́ o. Ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o. Kó má yẹ pé kò fi wheelchair tàn wá jọ ẹni. Ẹ wò ó ṣe owó ẹ ṣe rí. Ó lè jẹ́ pé ọ̀sán lẹ́yìn jókòó lórí wheelchair lóòrùn báyìí ẹ máa nàró ní ẹ máa nà tọ̀tọ̀ ní. Tí màámi bá wá fẹ́ ṣe wedding sí nínú ẹ̀yin àtèmi ká ló máa sọ ọmọ ìyàwó. Ilẹ̀ ire ni jọ̀wọ́ yé má ṣe bẹ̀rù. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Showing soon on SekereTv.